Iṣẹ́ àwọn Àpọ́stólì orí 3. Ǹjẹ́ Pétérù òun Jòhánù jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí í ṣe wákàtí 9 ọjọ́. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá, tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára, láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí ó rí Pétérù òun Jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì, ó ṣagbe. Pétérù sì tẹjú mọ́ pẹ̀lú Jòhánù, ó ní, wò wá. Ó sì fiyèsí wọn, ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. Pétérù wípé, fàdákà àti wúrà èmi kò ní, ṣùgbọ́n ohun tí mo ní ni èyí ni mo fi fún ọ. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde kí o sì máa rìn. Ó sì fà á ní ọwọ́ ọ̀tún, ó sì gbé dìde ní ojúkan náà, ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun. Ó sì ń fò sókè, ó dúró, ó sì bẹ̀rẹ̀ sí rìn, ó sì ń bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ. Ó rìn, ó sì ń fò, ó yin Ọlọ́run. Gbogbo ènìyàn sì rí ó rìn, ó yin Ọlọ́run. Wọ́n sì mọ̀ pé òun ni ó ti ń jókòó ṣagbe ní ẹnu ọ̀nà dáradára ti tẹ́ḿpìlì. A sì ṣe wọ́n, ẹnu sì yà wọ́n gidigidi sí ohun tí ó ṣe lára rẹ̀. Bí arọ tí amúláradá sì ti di Pétérù òun Jòhánù mú, gbogbo ènìyàn jùmọ̀ sáré jọ tọ̀ wọ́n lọ ní ìloro tí à ń pè ní ti Sólómọ́nì. Ẹnu yà wọ́n gidigidi. Nígbà tí Pétérù sì rí, ó dáhùn wí fún àwọn ènìyàn pé, ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, èéṣe tí a fi ṣe yín sí èyí, tàbí èéṣe tí ẹ̀ ń fi tẹjúmọ́ wa bí ẹni pé agbára tàbí ìwà mímọ́ wa ni àwa fi ṣe tí ọkùnrin yìí fi ń rìn? Ọlọ́run Ábúráhámù àti ti Ísákì àti ti Jákọ́bù, Ọlọ́run àwọn bàbá wa, òun ni ó ti yìn Jésù ọmọ rẹ̀ lógo, ẹni tí ẹ̀yin ti fi lé wọn lọ́wọ́, tí ẹ̀yin sì ti ṣe sẹ́ níwájú Pílátù nígbà tí ó ti pinnu rẹ̀ láti dá a sílẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ṣẹ̀ ẹni mímọ́ àti olóòótọ́ ni, ẹ̀yin sì béèrè kí a fi apànìyàn fún yín, ẹ̀yin sì pa olùpilẹ̀ṣẹ̀ ìyè, ẹni tí Ọlọ́run sì ti jí dìde kúrò nínú òkú, ẹlẹ́rìí èyí tí àwa ń ṣe. Àti orúkọ rẹ̀, nípa ìgbàgbọ́ nínú orúkọ rẹ̀, òun ni ó mú ọkùnrin yìí lára le, ẹni tí ẹ̀yin rí tí ẹ sì mọ̀, àti ìgbàgbọ́ nípa rẹ̀ ni ó fún un ní dídá ara ṣáṣá yìí lójú gbogbo yín. Ǹjẹ́ nísinsìnyí ará, mo mọ̀ pé nípa ìmọ̀ ni ẹ̀yin fi ṣe, gẹ́gẹ́ bí àwọn olórí yín pẹ̀lú ti ṣe. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ láti ẹnu àwọn wòlíì wá pé Kristi rẹ̀ yóò jìyà, òun ni ó múṣẹ bẹ́ẹ̀. Nítorí náà ẹ ronúpìwàdà, kí ẹ sì tún yí padà, kí a bá lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura bá lè ti iwájú Olúwa wá, àti kí ó bá lè rán Kristi tí a ti yàn fún yín, àní Jésù, ẹni tí ọ̀run kò lè ṣàìmá gbà títí di ìgbà ìmúpadà ohun gbogbo tí Ọlọ́run ti sọ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀. Mósè ṣàwí pé Olúwa Ọlọ́run yín yóò gbé wòlíì kan dìde fún yín nínú àwọn arákùnrin yín bí èmi. Òun ni kẹ́yìn kí ó máa gbọ́ tirẹ̀ ní ohun gbogbo tí yóò máa sọ fún yín. Yóò sì ṣe olúkúlùkù ọkàn tí kò bá gbọ́ ti wòlíì náà, òní a ó parun pátápátá kúrò nínú àwọn ènìyàn. Àní gbogbo àwọn wòlíì láti Sámúẹ́lì wá àti àwọn tí ó tẹ̀lé, iye àwọn tí ó ti sọ̀rọ̀, wọ́n sọ ti ọjọ́ wọ̀nyí pẹ̀lú. Èyí ni ọmọ àwọn wòlíì àti ti májẹ̀mú tí Ọlọ́run ti bá
àwọn bàbá yín dá nígbà tí ó wí fún Ábúráhámù pé àti nínú irú ọmọ rẹ ni a ó ti fi ìbùkún fún gbogbo ìdílé ayé. Nígbà tí Ọlọ́run jí Jésù ọmọ rẹ̀ dìde, ó kọ̀ràn sí yín láti bùsí fún yín nípa yíyí olúkúlùkù yín padà kúrò nínú ìwà búburú rẹ̀.